Mo kí gbogbo ilé, a kú ìyálẹ̀ta, Ọlọ́run Elédùmarè yóò gba àdúrà wa. N tí mo fẹ́ kí a sọ̀rọ̀ lé lórí lónìí, òun náà ni ẹ̀bẹ̀ àgbà. Ẹ̀bẹ̀ àgbà. Bàbá mi máa ń sọ ọ̀rọ̀ kan, wọ́n ní ìyàwó mẹ́ta ni Ọlọ́run fẹ́. Ọlọ́run fẹ́ àṣejù, ó fẹ́ àájò, bẹ́ẹ̀ ni ó tún fẹ́ àtúnrí. Ṣùgbọ́n nígbà tó yá Ọlọ́run kọ̀ àṣejù, ó kọ̀ àṣejù pátápátá, ó kọ̀ òun tí ẹ̀ fẹ́ rárá. À ń bẹ Ọlọ́run kó má kọ̀ àtúnrí ni. Ṣùgbọ́n Ọlọ́run ò fìgbà kankan kọ̀ àjò. Ìwọ tó jókòó tó ń wò pé nìkan ò jáde kó kúkú sáré, kíní kan kò ló nǹkan kíní kan rí, kò ṣe gbárí, ó sì ń dá fún un. Ṣébi tí wọ́n ti yàn lóhùn ti yàn. Ọmọ ìyá mi, ìfẹ́ kẹjọ mi pọ̀. Ẹ̀bẹ̀ àgbà ó dára púpọ̀ fún wa láti máa lò. Àwọn iṣẹ́ mẹ́ta kan wà tó ṣe kókó tèmi máa ń lò nínú ìdánilẹ́kọ̀ọ́ tó jẹ́ pé ṣé ẹ rí tẹ́ ẹ bá wọ́n ní nǹkan tẹ́ ẹ wá, tá a wá nǹkan títí tá a rojú tu ẹ̀, ẹ jẹ́ kí a fi ẹ̀bẹ̀ àgbà kún nǹkan tí ń lò wò. Èmi ti dán wò láì mọye ìgbà tí mo ti fi ṣiṣẹ́ fún yàn. Tọ́ nígbà tí mo tú tí ò tú tó sì jẹ́ pé ojú kan náà níbí kó ṣe lónìí, ó tún di bí kó tún sọ fún mi pé ó tún ti dàrú o kíní kan. Mo wá sí ẹ̀bẹ̀ fún, mo fi kún nǹkan tí mo lò. Nǹkan mẹ́ta: ẹ̀bẹ̀, ẹ̀yọnú, ẹ̀bẹ̀ àtúndè, ẹ̀bẹ̀ àti ẹ̀yọnú òun ni mo ṣe fún pé kó máa lò. Mi ì ṣe oògùn rírí ṣe kankan, mi ì ṣe oògùn kíní kan, mẹ́tẹ̀ẹ̀ta yẹn ni mo ṣe fún pé kó máa lò. Tó sì padà tó sì ń dúpẹ́ kódà ó sì ń dúpẹ́ di ọ̀la ọ̀sẹ̀ pé ó jọun lójú. Bọ́ tèmi lè mi mọ nǹkan tèmi ṣe fún torí pé mo ti gbìyànjú fún tó nǹkan ti fẹ́ máa sọ̀yàn dónírọ́. So nígbà míì ṣé ẹ rí ìwàkúwà là máa wá nǹkan tó bá sọnù. Ìwàkúwà là máa wá nǹkan tó bá sọnù. Ẹ̀bẹ̀ àgbà ó ṣe kókó. Bẹ́ẹ̀ ni ó ṣe kókó. Ẹ jẹ́ ká lò ó. Eléyìí tí mo fẹ́ fi sílẹ̀ yìí, ẹ̀bẹ̀ tí ó dáa púpọ̀ ni. Ẹ̀bẹ̀ tó dáa púpọ̀ ni. Ẹ jẹ́ á gbìyànjú ẹ̀. Mo fi sílẹ̀ lónìí. Pé ìgbà náà ni mo wà níbì kan, ní kíní kan, gbogbo ẹ̀ sáà ń dí. Béèyàn ṣe ń nawọ́ sí ló ń jábọ́ tó. Béèyàn ṣe ń nawọ́ sí ní ń jábọ́ tó. Ọmọ ìyá mi, gbìyànjú ẹ̀bẹ̀ àgbà yìí. Ó rí pé dáadáa dídùn ni ọsàn ní ó so. Ẹ̀bẹ̀ tí mo wá fẹ́ fi sílẹ̀ kí lẹ bá mi wá, ẹ bá mi wáyà. Ìpẹ́ùrẹ̀, ìpẹ́ùrẹ̀, ẹ bá mi wá. Ìkarahun ìgbín, igbá ahun, òróǹro ẹran kẹ́ran, ewé ewúro, egbò àjẹ́ ọ̀bàlé àti odidi atare kan. Ẹ jẹ́ á jó pọ̀ ká wá tẹ̀ ní fáàrù ẹkùn. Tá a bá ti tẹ̀ ní fáàrù ẹkùn, ká ṣe àdúrà rẹ̀ sí. Tá a bá ti ṣe sí, ká máa fi po lálálẹ́ tàbí ká pò ní ọṣẹ ká máa fi wẹ̀ sùn ní àlàálẹ́. Kí ni àdúrà tí ẹ bá mi ṣe sí náà ni pé ẹ máa ní Akínoró lórúkọ tá à ń pè Ifá. Akínoró lórúkọ tá à ń pè Èṣù ọ̀dàrà. Ọ̀bẹ̀rẹ̀kọ́mọ ọlọ́mọ lọ sọ́run lórúkọ tá à ń pè ẹ̀yin ìyá mi òṣòròǹgà. A kì í jẹ ahun kí á jẹ gbá. A kì í jó rẹ̀ kí á jẹ pẹ́. A kì í jẹ̀gbín kí á jẹ karahun. A kì í jẹ ẹran kí á jẹ òróǹro. Ẹ̀yin àjẹ́ kì í jewé afẹ́ lóru. Bẹ́ẹ̀ ni ẹ̀yin ìyá mi kì í jewé amúnigbáyé. Mo dẹni ọ̀wọ̀ fún yín lónìí o. Kẹ́ ẹ má dínà mọ́ mi mọ́. Kí àdúrà mi gbà. Látòní lọ kí n bẹ̀rẹ̀ sí ní rí ṣe. Gbogbo ohun tí mo fà tí ò tó kó bẹ̀rẹ̀ sí ní tó mi lọ́wọ́ nírọ̀rùn. Ẹ ṣe àdúrà sí dáadáa. Ẹ jẹ́ kẹ́ni yẹn máa lò. Bẹ́ẹ̀ ni ẹ ṣe fún kẹ́ jẹ́ kó máa lò. Tí ẹ bá tú tí ò bá tú sẹ̀, ẹ̀bẹ̀ àgbà yìí, àtúndè àti ẹ̀yọnú, ẹ ṣe fún ẹ jẹ́ kó lọ máa lò. Tí n bá sọ̀rọ̀ lórí nǹkan kan, ẹ ti gbà pé a ti lò bẹ́ẹ̀ tá a ti rí ọ̀nà àbáyọ. Àìmọye ẹni tí wọ́n rìnà fún tán rìnà sí pé báyìí nǹkan tó ń ṣeré tí wọ́n ní kó lọ ṣe nǹkan tí ò padà rí ojútùú sí náà. Tó jẹ́ pé sẹ́rí ìfẹ́ lọ ibẹ̀ yẹn báyìí. Sẹ́rí ẹ jẹ́ kí a jẹ́ onígbìyànjú. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Ẹ má jẹ́ ká jẹ́ ọ̀lẹ. Mo ti ṣiṣẹ́ kan, mo ti ṣe kan, kò ṣe. Ṣé bó jẹun lánàá? Dandan ni kó jẹun ó tún béèrè oúnjẹ lónìí. Ó gbàdúrà lánàá sóò ní gbàdúrà lónìí ni. Èmi máa ń sọ gbogbo ọmọ Yorùbá pátápátá olóògùn ni wá. Ẹni tí mo bá kí tó dá mi lóhùn tí mo kí pé ẹ kú ojúmọ́, ẹ kú ìyálẹ̀ta tó sì dáhùn, wàláhì olóògùn ni. Ó lè má rìn ní ìlànà rẹ̀. Ó lè má rìn ní ìlànà rẹ̀. Ṣùgbọ́n olóògùn ni.
à ń sọ̀rọ̀ mo mẹ́nu bà ọ̀rọ̀ àwọn ẹ jẹ́ kí n sáré sọ̀rọ̀ kan. Bàbá kan pè mí lónìí tí bàbá yìí ń sun ẹkún gidi. Ìyàwó wọn fi wọ́n sílẹ̀, ìyàwó wọn ó fi wọ́n sílẹ̀. Bàbá yìí ti lé lọ́mọ àádọ́ta, ó ti lé wọ́n ti lé lọ́mọ àádọ́ta ọdún. Ẹ dákun, ìyàwó wo ni kí bàbá ẹsẹ̀ máa wá káàkiri? Mo ti ń sọ̀rọ̀ yìí, ẹlẹ́ran ara ni gbogbo wa, ẹlẹ́ran ara ni wá, ẹlẹ́ran ara lè ṣìwàwù nígbà tá kì í sáńgẹ́lì. Obìnrin tó gbé sínú ilé tó ń jáde tí ń múra dáadáa, ó wu ẹlòmíì tí wọ́n ti ń lé kiri tí wọ́n ò mọ̀. Sórí jẹ́ kí n sọ kíní kan fún ọ. Tí ọkọ bá kọ ìyàwó ẹ̀, tí ìfẹ́ ẹ̀ ti kúrò lọ́kàn rẹ̀, kíákíá ni obìnrin ó mọ̀ pé ọkùnrin yìí ò nífẹ̀ẹ́ mi mọ́. Ṣùgbọ́n tí ọkàn obìnrin bá kọ ọkùnrin sílẹ̀, wọ́n ò jọ máa gbénu lé, wọ́n ò jọ máa jẹ, wọ́n ò jọ máa mu. Láàárín ọdún mẹ́ta ọkùnrin yìí ò sì ní mọ̀ pé obìnrin yìí ti lọ. Bẹ́ẹ̀ ni, ọkùnrin ò ní mọ̀ pé ìyàwó òun ti lọ, àwọn kan jọ ń gbénu lé ni, ó ti kó kúrò. Nítorí ìdí èyí, ṣe rí, ẹ má jẹ́ kó dìgbà ìgbà àrìn àjò ká tó máa ré èékánná. Tá bá jẹ́ kó ń dìgbà àrìn àjò ká tó máa ré èékánná, ìṣòro ni tó wà níkàáwọ́ wa. Ó dùn tètè fi àdúrà ṣe kó má bàjẹ́. Tó bá mọ̀ pé òun gbádùn ìgbé ayé ìwọ àti ìyàwó ẹ, òun gbádùn ìgbé ayé ìwọ àtọkọ ẹ, fi àdúrà tí kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ kẹ́ ẹ fi lè jọ mójútó oore tọ́lọ́run ṣe fún yín, àwọn ọmọ kẹ́ ẹ fi lè jọ mójútó. Nítorí ibi tí erin méjì bá ti jà, koríko bẹ̀ ni koríko ní máa ń jìyà bẹ̀ o. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn dájú. Mo fẹ́ kẹ́ ẹ mọ̀ yẹn. Ojú mẹ́rin gan wo ọmọ gan kò tí ì ṣe dáadáa ká tó wá sọ pé tó wá kojú méjì tẹ́nìkan ń dá tọ́. Mo bẹ̀ wá lórúkọ Ọlọ́run. Kì í ṣe pé títí ẹnìkan lè máa sọ fún wa pé kinní kan ẹ má dáhùn, wọ́n ní kẹ́ ẹ máa ṣe ògùn fẹ́sọ́kọ yín, àbọ̀ ní kẹ́ ẹ máa ṣe sí ìyàwó yín. Àánú ẹ̀ ṣe mí. O mọ òun bí kálukú ṣe yan rí, bí Táyé ṣe yan rí yàtọ̀ sí bí Kẹ́hìndé ṣe yan rí o. N tó nà láti sọ pé kó má dàrú, wàláhì kò tó nǹkan tí wàá ná tó bá dàrú tán tó tún wá ṣe pé èèyàn tó lè ṣe kó mọ̀ tún mú mọ́, kó mọ̀ tún bọ́ sójú ẹ̀, kó mọ̀ tún padà mọ́. Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò lórúkọ tèmi, aka ọmọ Gẹ̀ẹ́sì, aláṣẹ àti olùdarí ọmọ Gẹ̀ẹ́sì Agba and Cosmetics Production, ọmọ Gẹ̀ẹ́sì TV. 08061408254. Orí àkọ́kọ́ tẹ́ ẹ ṣe fún wa náà ni pé kẹ́ ẹ subscribe sí YouTube channel wa. Ẹ bá wa share program wa. Ọlọ́run Elédùmarè yóò wà pẹ̀lú wa. Àdúrà wa gbà. Ẹ bá wa share ẹ̀.